ọkọ̀ farm report àwọn kan jáà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè Táyọ̀ Àyìndé. òun náà ni Tinubu máa rán sí àwọn 10 million boys tó náà fẹ́ pa nìyẹn òun ni Tinubu máa rán sí wọn. Tinubu ti wá ní káwọn yẹn lọ só papọ̀ mọ́ Sunday nǹkan jọ papọ̀ láti face mi. ìjọba ń pa akọgun. àìmọ̀ mọ́dákẹ́ tí Sunday ní ẹgbẹ́ àwọn tó wọ̀ òun yọ rẹ̀ àwọn ẹ̀mí ìwà lẹ́wọ̀n báyìí náà àwọn tó lò. Sunday yẹn ìmí ìwà lẹ́wọ̀n ọ̀gẹ́ pé wọ́n ti dáwọn gbére fún lórí kéèsì òun yọ rẹ̀ òun lo political power láti fi yọ rẹ̀ political interest àwọn ọmọ yẹn forí ko ó fẹ́ fi gba ticket etí Sunday máa dàrú ó lè fi gba ticket lọ́wọ́ Buhari kò believe lórí ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ ó dẹ̀ fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ti ní kò fẹ́ gbọ́ o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò tẹ̀ fẹ́ gbọ́ nǹkan wọ́n ní kò fẹ́ gbọ́. so olóòlù Sunday o mo fi Ọlọ́run bá ṣẹ̀rí mo bá parọ́ mo fi Ọlọ́run bá ṣẹ̀rí mo sọ fún yìí olóòlù. ok a máa ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ má fọkàn sí rárá Sunday ń ṣàrẹ̀ rárá bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tó ọ̀dà ìwé gbàgbé Sunday. owó ni ọ̀wọ́ yẹn wá o. owó àti political power ó gbowó lọ́wọ́ eléyìí ó gbowó lọ́wọ́ eléyìí. kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá rówó. ọkọ̀ farm report àwọn kan jáà sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá Ìgè. mi ò kò dá mi lójú o ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu gẹ́mẹ̀ta pé ó wà náà tó pa Bọ́lá Ìgè náà àti Fàyè. gbogbo wọn ó wà lára mo ní gbogbo wọn náà làṣírí sì máa tù wọn ò lè mú jẹ kí lè yọ ṣe sí kọ̀ọ̀kan tó náà bá wọn. olóòótọ́ ní ẹ̀rẹ́ ìsì máìdí kò lọ́rọ̀ ọ̀bọ yẹn. ok ẹ gbàgbé o. no problem àwọn máa ṣe lórí ẹ. 3 to 3 lánàá ló tó kó lẹ́kọ̀ọ́ káàsì wọn kó yẹn fún. so alálànà ló sì gbowó yẹn. 50 million lọ ní kí. àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí. òru àná ní 1/4 to 3 ní òru. ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kó ó dẹ̀ ṣe mítì yẹn tán ó dẹ̀ gbowó yẹn fún ó dẹ̀ bá true fóònù tí WhatsApp lò ó fi bá Tinubu sọ̀rọ̀. ó ga o. Tinubu ò sí mbẹ́ o hòtẹ́ẹ̀lì sí WhatsApp yẹn ní Ìkẹjà jẹ́ náà ti ṣe mítì yẹn bẹ́ẹ̀ náà ti máa ń ṣe ó ní hòtẹ́ẹ̀lì kan ní Ìkẹjà mẹ́ẹ̀. Táyọ̀ Àyìndé. òun náà ni Tinubu máa rán sí àwọn 10 million boys tó náà fẹ́ pa nìyẹn òun ni Tinubu máa rán sí wọn. Tinubu ti wá ní káwọn yẹn lọ só papọ̀ mọ́ Sunday nǹkan jọ papọ̀ láti face mi. ìjọba ń pa akọgun. so dábàá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. irú oríṣiríṣi Almoruf ti ní ká máa pè sórí kí ní pé àwọn ọmọ tó ń mú yẹn o kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. wọ́n kàn sọ̀rọ̀ mo ti correct ẹ̀. ààrẹ ń gbowó lórí ọmọ tó wà tó lè ṣáà ń gbowó lọ́wọ́ èèyàn bí ṣe struggle lọ́dọ̀ tiwa. bí wọ́n bá ṣe meeting YOB. ẹjọ́ mo náà bá kéèsì wọn dé torí kíní yẹn mo ti fi fọ́ọ̀sì sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo náà bá kéèsì yẹn dé ṣáà rántí pé mo kò ní kẹ́kẹ́ jọ. kéèsì wọn gangan bẹ́ẹ̀ni ọwọ́ Ọ̀yọ́ state government ló wà àwọn court bẹ́ẹ̀ strike. bẹ́ẹ̀ni. wọ́n strike ọwọ́ Ọ̀yọ́ state government ló wà and when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judiciary bá gbọ́ improvisation. okay. ọ̀rọ̀ ìjọba ni tó wá tọ̀rọ̀ individual ni. àìmọ̀ mọ́dákẹ́ tí Sunday ní ẹgbẹ́ àwọn tó wọ̀ òun yọ rẹ̀ àwọn ẹ̀mí ìwà lẹ́wọ̀n báyìí náà àwọn tó lò. Sunday yẹn ìmí ìwà lẹ́wọ̀n ọ̀gẹ́ pé wọ́n ti dáwọn gbére fún lórí kéèsì òun yọ rẹ̀ òun lo political power láti fi yọ rẹ̀ political interest àwọn ọmọ yẹn forí ko. ọlọ́run àdúgbò gbà wá Yorùbá. Almoruf yẹn Sunday ló ṣiṣẹ́ fún Almoruf Dara Tẹ́ni Ológun Òṣàtọ́lá Sunday ló ṣiṣẹ́ fún. àwọn
gbogbo àwọn ẹ̀yìn Sunday náà wà ẹ̀yìn Sunday náà wà ọ̀gá àwọn ọmọ bá ṣe máa yanjú ọ̀rọ̀ yìí aládùúgbò bá ṣe máa yanjú ẹ̀ kí Yorùbá má kú sínú oko ẹrú torí àwọn ọmọ wa. kò sí nǹkan kan tó máa yanjú kóòtù àkílẹ̀ ẹ̀yin máa wòrán tí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀bọ yẹn wọ̀ yín láyà ẹ̀yin máa wòrán. torí inú mi dùn ẹ́ pẹ̀lú bọ́ọ̀lù. ó máa níyànjú tí ẹ bá ti ń jàjàǹgbara lọ. bẹ́ẹ̀ni. àwọn tó ń ba ìlú jẹ́ wọ́n á rà kan náà àwọn oníjàǹgbara ṣáà kò sọ́gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe ní ọ̀dì ó wọ̀. bẹ́ẹ̀ni. wọ́n máa ra àwọn kan. ìyá olùsí kó má ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. kò sí bẹ́ẹ̀ lè ṣe ó máa ṣẹlẹ̀ o. àmàlẹ́ tó máa tàwa nù ọmọ wa pa. Exactly. Nínú leading force bíi mẹ́rin wọ́n wẹ́ nìkan tó wá pé wọ́n láì owó tó ń rà láti máa cause conviction but ẹ̀yin lè máa wọ̀ ẹ̀yin máa handle ẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ lọ. lágbára lọ a máa rọ́nà lọ. lágbára lọ. so kò sí wàhálà. ok ẹ ṣé gan ni màá tún pè yín ó máa pè yín all right ẹ ṣeun. no problem. Yeah.